Boko Haram lọ. Ìyábọ̀ o worst tó máa ní pé èèyàn kan wà tó yẹ kán fi bọ́ọ̀bù tu orí ẹ̀ wọ Ìyábọ̀ Alice Ojo olórí burúkú ọmọ ìbànújẹ́ ni ẹ́ ọmọ òfò ọmọ ẹ̀sìn ọmọ èpè tó máa fi ojú ẹ mọ sàárì àwọn ọmọ tó jáde lára ẹ níwọ̀n Ìyábọ̀ Alice Ojo. You are wicked. O dá ní ènìyàn olórí burúkú obìnrin yẹn. O wá bẹ̀ sí ní ṣàdúrà fún òkúra kíìmù. O bẹ̀ sí ní ṣàdúrà fún Ìyábọ̀ Alice Ojo. Fún mi ní ọjọ́ kan tó ti go against Esabod níbi tó ti ń ṣépè fún ọmọ òkúkú. Ìwọ àti Dọ̀kásì ẹjọ́ bèrè pédé ni. Ìwọ àtàwọn Sọjí ẹjọ́ bèrè pédé ni. Ìwọ ló kọ́ Esabod wọ́n ṣe ń ṣépè fún ọmọ òkúkú. Iṣẹ́ lọ́balọ́ba àti politician l'Esabod ń ṣe initially Ìyábọ̀. Ìwọ ló kọ́ gbogbo àwọn ọmọ kéékèèké yìí bí wọ́n ṣe ń ṣépè fún ọmọ òkúkú. Ṣé kí n fi evidence kan wọ̀ ẹ́ kó má bàa dà pé mò ń sọ̀rọ̀ jù má bọ̀. Wọ́n dà pé mò ń sọ̀rọ̀ jù má bọ̀. Má bọ̀. Ẹ̀yin tẹ́ wà lórí Instagram, ẹ̀yin tẹ́ wà lórí WhatsApp, sorry, ẹ̀yin tẹ́ wà lórí Facebook. Ok, ẹ jẹ́ ká wọlé. Ẹ jẹ́ ká wọlé. Ń bọ̀. Ẹ jẹ́ ká wọlé. Ẹ jẹ́ ká sáré wò sample. Má ṣe dá padà tèmi náà fún ẹ náà. Ìwà ní ṣe dá padà ní fún ẹ. Ilé fẹ́ fà. Gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè request ẹ mọ̀ pé mi ìyá I can't do request. Kí lẹ rí? Kí lẹ rí? Kí lẹ rí? Kí lẹ rí? Owó nu ilé rántí pósì. 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 Nà tí gist lover tí mo fi wọ̀nyí lẹ́ẹ̀kan yẹn. Ń bọ̀. Owó nu ilé rántí eléyìí. Owó nu ilé rántí eléyìí. Owó nu ilé rántí eléyìí. Ìyábọ̀, for the fact that gist lover blocked my daughter. Ó dẹ̀ blog, ó blog. Ọba. And you came out on that same page. Láti ṣe live video. You are doomed for this. I will hold you responsible for everything that has happened to me under this number. I will hold you responsible. You did live chat under this number. Ìyábọ̀, má gbàgbé pé first ẹkún tí ẹnu òṣù kọ́kọ́ máa wá sùn orí gist lover. Inú ilé ẹ lẹ́dẹ̀ ti jọ pètèpèrò gbogbo voice note yẹn tẹ́ lọ play lọ́dà gist lover. For everything that happens to me under gist lover, you'll be responsible for it. Because you are the owner of the page. If you are not the owner of gist lover, níbo lo ti rí password tó fi jáde lábẹ́? Níbo lo ti rí password tó fi jáde lábẹ́? It's your audacity for me. Ìyábọ̀, it is your audacity for me. You did live chat under gist lover. I will hold you responsible for everything that happens to my children, my family, my husband, my business, my parents under gist lover. Kí ló dé tí gist lover ò ṣe gbé wedding ọmọ ẹ̀? Ìyábọ̀, kí ló dé tó jẹ́ pé for once bending roller west kẹ̀kẹ́ bàjẹ́ kò ṣe é repair láyé àti lọ́run? Kí ló dé tó jẹ́ pé kò feature rí lọ́ndà gist lover tí ò bá ń ṣe wọlé ní gist lover? Ìyábọ̀, títí di ọ̀la o ò sọ bí tí Mohbad ti perform ní London ìwọ àti bending roller west. So sọ fún mi kí ló mú ọkọ tèmi
dé orí gist lover. Àmọ́ tí arúgbó àgbésùn ti arúgbó pẹ́pẹ́yẹ ìlọ́kọ ọmọ àrélù. Kẹ̀kẹ́ bàjẹ́ yányán. Kẹ̀kẹ́ túbọ́rì sí fọ́. Ní olórí burúkú aṣọ ẹ̀pọ̀ bíi tàgbò tó pè lálẹ́ tó ń gbé kiri. Ìyábọ̀, tí ò bá sí àṣírí ńlá kan láàrin ẹ̀yin méjèèjì, ìwọ ń tẹrú ẹ̀pọ̀n tó ti jọ̀bọ̀ yìí. Ìyábọ̀, ìwọ mú ẹ̀pọ̀n tó ti ń wújọ yẹn, ẹ̀pọ̀n tó ti relé, ẹ̀pọ̀n 1940. Ìyábọ̀, kí ló sún ẹ débi ẹ̀pọ̀n bending roller waist? Ìyábọ̀, kí ló mú Abdulateef Adébóyèga Lawal lórí gist lover tí bending roller waist tó gbé Mohbad travel tí ò fi dé orí gist lover? I want you to explain to Nigerians. Tí ò bá síjọba tó fẹ́ bá wa béèrè, aráàlú ni mí. Tó ẹ̀yin èèyàn wa, ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tó sọ tán nínú fídíò tí ẹ ṣe wò tán yìí. Ẹ ti gbọ́ bí ó ṣe tú àwọn àṣírí kankan nípa òṣèrébìnrin Ìyábọ̀ Òjó. Kí ni ohun tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ ẹ̀yin èèyàn? Mo dẹ̀ ní ráìtì mi láti béèrè pé mo fẹ́ mọ ìdí tí bending roller waist kẹ̀kẹ́ bàṣẹ́ kò ṣe rí bíà, aṣọ ẹ̀pọ̀n bíi tàgbò, bàbá òṣì, olórí bí àtẹ ọ̀run lá. Mo fẹ́ mọ ìdí tí kò ṣe feature lórí amẹ̀bọ tí ò dẹ̀ ṣe feature lórí gist lover for once rather. I want, sorry, gbogbo wa kọ́ lórí wa burú, àwa kan orí wa ò burú, orí wa.